Sheikh Adam fi markasi kalẹ̀ gbogbo bí ó de ti mbẹ́mbẹ́ bàbá tó ní wo gbogbo ẹ̀ ó tún kọ́ ní ti gbàlódé Sheikh Adam fi markasi kalẹ̀ níta òjìhíyà àti diploma bàbá tó ní sọ́ọ́dì yunifásitì wọ́n tó ṣe lọ mbẹ́ kọ́ máa lọ àbí wọ́n tó ṣe mbẹ́ tẹ́ ẹ bá dé markasi lónìí ẹ bá wí pé ẹnu masalasi òun nìkan lọ́wọ́ Sheikh Adam tó kù mbẹ́ ọmọ ló ṣe irúṣẹ́ òun náà lẹ́yìn náà wá sí jẹ́ kí tànà bàjẹ́ bàbá wa olóòótọ́ ẹlẹ́ẹ̀kẹta àwọn tó bí yín lóòótọ́ àwọn tó bí yín lóòótọ́ bẹ́ẹ̀ ọba lóòótọ́ báyìí pé rọ́lẹ̀ bá ń pa kò sẹ́ni tí ó dé yàrá má òótọ́ lẹ̀ ń lò torí mo jòkó látàárọ̀ mo wo kí ni tí àwọn èèyàn jòkó tì bọ́ọ̀lù làwọn èèyàn máa pọ̀ ń bẹ̀ báyìí ẹ bá wo bọ́ọ̀lù àwọn tí gbá bọ́ọ̀lù ń lo òyìnbó ní stadium lẹ́bàá yòrò tí ó lọ bẹ́ẹ̀ àbí gbọ́n bá ti ń kanra wọn lẹ́sẹ̀ àmọ́tọ́lọ́hun tó ṣòro ṣe ni wọ́n á jòkó bẹ́ẹ̀ láti bí wákàtí 5 àtúwárí jòkó yìí pọ̀ farabalẹ̀ àwọn ọ̀dọ́ ní bẹ́ẹ̀ yà àwọn ọ̀dọ́ ìfarabalẹ̀ gbogbo bí tọ́dọ̀ bá wù àwọn ìfarabalẹ̀ á máa ṣe tiwa lọ àwọn ọmọ bá tiwọn lọ sẹ́yìn lẹ fi wọn lára balẹ̀ ni Ọlọ́run ti ń bẹ lára àwọn tó bí yín ló fi wọn lára balẹ̀ èyí tẹ́ ẹ jogún yìí ó tún ju tàwọn tó bí yín lọ ó tún máa wípé àwọn tàná àti jẹ ẹ̀ta ṣe é dáa وورث سليمان داود بسم الله الرحمن الرحيم وورث سليمان داود وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين. من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وورث سليمان داود. النبي سليمان داود ló bí. Ìgbà tí Dáúd múra tí ń lọ ó gbé ìjẹnubúwà rẹ̀ tí ń bẹ lára rẹ̀ ó pè fún Ànábì Sulaimana. Nubuwa ni wirasa ti Dáúdà jẹ lọ́dọ̀ Sulaimana. Wilaya ni wirasa tẹ́yìn jẹ lọ́dọ̀ bàbá olóòótọ́. Wàwàrísà Sulaimanu Dáúdà. Ìgbà tí Sulaimana ó jogún nubuwa lọ́dọ̀ Dáúdà. Tí Dáúdà múra tí ọlọ́ tó gbé fọ́lẹ̀. Ń bọ̀ bá ó ní wọ́n máa mi gbà. Ètí ń fi ń jà nábì rẹ̀ agbára àti àṣẹ tọ́lọ̀ ń gbé fún mi ó di wí lára rẹ̀. Ó wá gbé sí Sulaimana la. Àmọ́ Ànábì Dáúdà ò lówó. Ànábì Dáúdà ò ní ọlá tó bẹ́ẹ̀. Ọlọ́lá àmọ́ kò tó nǹkan. Olówó toró ní sẹ́tí ń ṣe àmọ́ kò tó nǹkan Ànábì Dáúdà níbi tí ó mà ó níbi agbára wìláyà rẹ̀ mà ìgbà tí Sulaimana gbà lọ́wọ́ Dáúdà ọ̀ládé okùn tiẹ̀ láti ń pé múlíkù ka múlíkì Sulaimana wọ́n ní ọ̀sẹ̀ ni wọ́n sọ látọ̀ Ànábì Sulaimana ṣé bàbá ẹ̀ kó sì gbé ó gbé nùbúwà fún ó gbélé lọ́wọ́ ó wá gba nùbúwà náà Ọlọ́run wá fi ó ṣiṣẹ́ kún ni olùṣekún ni Sulaimana ó ṣiṣẹ́ kún nùbúwà yẹn wá di ó kọ ó ṣiṣẹ́ kún nùbúwà yẹn wá di owó ó ṣiṣẹ́ kún nùbúwà náà nùbúwà yẹn wá di múlíkù ó di ọlá Ànábì Dáúdà ò lo múlíkù Sulaimana ọmọ rẹ̀ lo múlíkù ó lo ọlá lẹ́yìn ìgbà wa lọ́lá tó lọ́wọ́ tó ní gbogbo nǹkan tán Ànábì Sulaimana Ọlọ́run wá sí nǹkan fún tẹ́jú bàbá ẹ̀ lọ tí ní nǹkan náà òun ni pé gbogbo ntí ẹyẹ sọ gbogbo ntálíjà ń sọ gbogbo ntí tambolo ń sọ gbogbo ntẹ́ẹ̀rà ń sọ gbogbo ntí gbogbo ìṣẹ̀dá ntọ́lọ́run dá láwọn dábà gbogbo ohun tí wọ́n ń fọ̀ Ànábì Dáúdà gbọ́ Ọlọ́run fi kún ti Sulaimana òun lọ́ bá tá Ànábì Sulaimana bí wípé olimna mantiqa at-tayr njọ́ tí ó sọ bọ́lọ̀ ti sèwọ̀n ọlá fún un ní mantiqa at-tayr ìgbì ayé àwọn ẹyẹ gbogbo ohun tí ń ṣẹlẹ̀ ńbẹ̀ gbogbo ohun tí wọ́n ń sọ ìtẹ́yẹ ń sọ bẹ́yẹ ti sọ̀rọ̀ bẹ́jà ti sọ̀rọ̀ bẹ́ẹ̀rán ti sọ̀rọ̀ báwúrẹ́ ìbí ti sọ̀rọ̀ Sulaimana ní èmi Sulaimana lọ́lọ́wọ́ fún ní mímọ̀ rẹ̀. Wa utina min kulli shay'in. Wa utina min kulli shay'in gbogbo nǹkan lọ́lọ́run fún wa Sulaimana ní min kulli shay'in wọ́n sọ pé kulla shay'in ó fún wa níwọ̀n bá ń tagbára wa ká nínú gbogbo ntọ́rọ̀ ń dá. Inna hadha láwọn àlẹ́ mọ́ àlẹ́ lọ́wọ́ ní mọ́ bẹ́ẹ̀ Sulaimana ní ẹ̀rí pé al-fadlul mubin ọlá tó fojú hàn rèé èyí ń túmọ̀ wípé ọlá bàbá rẹ̀ ọlá ni àmọ́ tó ọmọ ju ti bàbá lọ. Bá àti ẹ̀sẹ̀ ń bẹ̀ lọ́gbọ̀n ọdún lógójì ọdún táwọn àgbàlagbà ti ń bá bọ̀ àbí lọ́gọ́rùn ọdún tí wọ́n ti ń pilẹ̀ bọ̀ wá lólóòótọ́ èyí táwa rí yìí jẹ́ àmà wípé òní yìí dájà náà lọ. Láàrin bẹ́ẹ̀ ni ìtàwọn tó bí yín tọ́lá ń fi ṣe báyìí fún wa
òun ni ẹ tún lọ lè mú bàbá wa olóòótọ́ bàbá wa Misbahudeen ẹ̀yin là kọ́kọ́ wá sí mi àfààní ẹni ọlọ́run ní ẹ dákun ẹgbẹ́ yẹn ju ẹgbẹ́ wá sí lẹ́nu ọmọ bàbá Lágége. ìkẹyọ kan tó kù tí mo tún fẹ́ kẹ́ lọ lè mú ma òun ni wípé gbogbo ẹni tẹ́ ẹ bá mà nǹkan òun ní tó báyìí tẹ́lí bí ẹ̀yin ṣe tó yìí kìí ṣe gbogbo ẹni ó fẹ́ràn yín ló wá wòran yín o ẹni ó bá ti ní gbogbo fíwáàsì ń lọ fẹ́ràn òun ó ń tọ̀ òun yà wèrè nù ni ẹ bá wọn máa rí bad comment ni bá a ti jòkó yìí ní sẹ́niyà yìí bad comment yọ wà yóò ti wà lórí Facebook tí wọ́n ń wò mí ẹ ọ̀ ń wò mí ó fowó ra dátà ibi ẹ̀ ti máa pé rẹ̀ dàrú nù ó fowó ẹ̀ ra dátà ó yáwó lọ́wọ́ ìyàwó rẹ̀ yẹ ra dátà ó wá ra dátà tó ń bú mi ta ni ó jẹ gbèsè nù ní àti ẹ̀ yóò dààmú àbá yìí wọ́n tọ́ yáwó lọ́wọ́ ìyàwó rẹ̀ ra dátà ó wá ra dátà ó ń gbọ́ wá sí mi ó tún wá ń bú mi tẹ́mi ní jẹ gbèsè tẹ́lí viewers àti followers ìyàtọ̀ ń bẹ láàrin wọn o kì í ṣe gbogbo ẹni ó follow page rẹ lọ follow rẹ o ọkàn wo kọ́ máa lè fíwù rẹ ni àwọn tó fẹ́ sọ àwọn tó fẹ́ wí followers ẹnìkan ò lè mọ̀ wọn ọlọ́run nìkan ló mọ̀ wọn ẹni tí ó kọ́mẹ́ntì bad comment ń bẹ ọba láàárọ̀ ara ẹni tí ó kọ́mẹ́ntì bad comment kọ́dà ẹlòmíì gan ó lè má jà sí wípé ẹ̀yin gan ló torí ẹ̀ wá lónìí ó lè jẹ́ torí ìtẹ̀mílẹ̀ wá èébú náà ni ó sì bú mi kò sí ní tí ó ṣe èébú ọ̀hún tí ọba sì lẹ́yìn ni ó sá ti bú yìí àbí bẹ́ẹ̀ kọ́ àmì ẹ lọ lè mú ọ̀tá ẹ mú ọ̀rọ̀ ọ̀tá ẹ má mú yọ̀bọ́kẹ́ ẹ mú kólé àbí ẹ gbọ́dọ̀ bá yàn sọ̀tá ẹja yọ bá yín sọ̀tá ni ẹ má bá yàn sọ̀tá o èyí tí mo sọ fún bàbá wa Orúnmọ Gẹ́gẹ́ lẹ́ẹ̀kẹta bàbá wa Ògbómọ̀ṣọ́ nísọ ohun tí mo sọ fún wọn nù báwọn yẹn bá ń bọ́ sọ̀tá ìwọ má bá yàn sọ̀tá gbogbo ẹni wọn bá ń bá sọ̀tá tóun náà bá ń bá yàn sọ̀tá kò ní ráyè lọ́bọ̀rọ̀ tọrọ ta ò ní ráyè kú olójú kan bí wọn náà bá tún wá ń bá yàn sọ̀tá ahasin ilalmusi itesud èyí tá anabi kọ́ wa nù ni anabi ni ó ṣe dáadáa fẹ́ni tí ń bá ń saburú sí ọ ni ẹ máa ṣe dáadáa fáwọn tí ń bá ń saburú sí yín ni o ẹ má pẹ́ nìkan bínú yín eléyìí ò ní tó bó ti tó yìí kí wọ́n má bínú èèyàn èyí pọ̀ ẹ̀yin náà kẹ́ ẹ jòkó yìí káwá pẹ́ni tí gbogbo ayé wá tí wọ́n wá pé bò tí wọ́n wá wò wá tí wọ́n torí ẹ̀ wá ọ̀hún ló jòkó lẹ̀ àmọ́ òun ló jòkó lẹ̀ yìí ọ̀tá yìí gan máa pẹ́ jù báyìí lọ ọmọ àpá wọn tó bí yín sẹ́kù sára yìí àyà kan tí mo fẹ́ fi ṣe wá sí fẹ́yìn kí n tó wá sọ̀rọ̀ lé nǹkan tó wá sọ̀rọ̀ gbogbo jama ẹ fi yọ̀ǹda wa wíwà mi yìí náà ti tó tahillatan lil qasam ngbà ẹ̀ tẹ́ ká di ẹlòmíì ó pé kò ní wá last year táàrí fi wá ẹlòmíì rò wípé abẹ́yẹn ṣe báàrí ni kádàrá Ọlọ́run ni nígbà gbogbo ayé láwọn ò ní tẹ̀lé Bàbá Lágége last year wọ́n tẹ̀lé ní sẹ́ra bí wọ́n tẹ̀lé lónìí ọgbọ̀nlágbà gbogbo àwọn tí wọ́n ṣe ẹ̀yẹ last year ẹ tó ṣe ẹ̀yẹ ní sinú àkáwò èyí wọn lọ fa ń tẹ́ ẹ fi gbé sí òní ọdún kọ̀ọ̀lá lẹ́ẹ̀ máa ṣe nídàjí ọdún